Africa Content TV. Ẹ káàsán gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáyé. Happy New Week. Today is November 13, 2023, Monday. Mo kí gbogbo ọmọ Yorùbá. Oṣù yìí, oṣù ayọ̀ lọ́lọ́run á ṣe fún yín o. Ọlọ́run wọlá ìlú Germany tá wà yìí. Yóò wọlá òjò tó ń rọ̀ lọ́wọ́ yìí. Ẹ ra jẹjẹun, ẹ ra àánú Ọlọ́run gbà. Yóò wọlá ọmọ mi tí mo dúró tì, ọmọ brother mi ni. Ẹ ra àánú Ọlọ́run gbà. Gbogbo ibi tí ọmọ Yorùbá bá ti wà, ẹ mọ̀ ra àánú gbà. Ọlọ́run wọlá ìlú Germany tá wà yìí. Ọlọ́run á ṣàánú yín. Ẹ ṣé mo dúpẹ́ gan kú àdúró tì mí. Yeah. It's in Yoruba. Ọmọ mi ní ọmọ Yorùbá lòun. It's in Yoruba. Yeah. Yeah. Láti lè gbà láwọn